ẹ̀yin tèmi, ìgbà wo nìjà fẹ́ tán? Ọjọ́ wo lógún tó fẹ́ mí báyìí láàrin àwọn ọba yìí? Eléyìí mà tún gbẹnu tán. Ẹ wo fídíò tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Fídíò yìí ló ń lọ káàkiri orí ayélujára, níbi tí a ti rí bàbá wa ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì pẹ̀lú bàbá wa Aláàfin Ọ̀yọ́. Ẹ rí wípé nínú fídíò yìí, nígbà tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ èyí tí wọ́n sọ̀rọ̀ tán, wọ́n sì gbé microphone wọ́n fún bàbá wa Aláàfin Ọ̀yọ́. Bí wọ́n ṣe fún bàbá wa, ẹ rí wí ọwọ́ tí wọ́n fi fún bàbá wa yìí ó jẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ wípé wọ́n jẹ́ kí ogun mí. Lẹ́yìn ìgbà tí Aláàfin Ọ̀yọ́ èyí tí wọ́n gba microphone yìí lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀, àwọn náà mú wọ́n fi nǹkan dé lórí kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Ní tí àwọn méjèèjì ṣe láàrin yìí, òun ló jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ sọ̀rọ̀ wípé dájúdájú ọ̀tẹ̀ sì wà láàrin àwọn méjèèjì. Wọ́n ní kí ni ìtumọ̀ rẹ̀? Wọ́n ní ṣe ni Ọọ̀ni Ifẹ̀ wọ́n fi ọwọ́ òsì tí wọ́n fi páàsì microphone yìí fún Aláàfin Ọ̀yọ́. Lẹ́yìn ìgbà tí Aláàfin gba microphone yìí lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀, àwọn náà kọ́kọ́ fi nǹkan dé lórí, wọ́n kọ́kọ́ fi nǹkan nù kó tó di wípé wọ́n fi sọ̀rọ̀. Ẹ̀yin tèmi, bóyá eléyìí wà nínú àṣà Yorùbá wípé ọba kan ò gbọ́dọ̀ gba microphone lọ́wọ́ ọba kó gbé sẹ́nu láì ṣe wípé ó fi nǹkan dé lórí kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó wà nínú àṣà Yorùbá, kò sí ní tó burú ń bẹ̀ ní tèmi. Tó bá jẹ́ wípé ní tí wọ́n gbọ́dọ̀ ṣe ni, kò sí ní tó burú ń bẹ̀. Ṣùgbọ́n tí ò bá wá sí ìdí tí wọ́n fi ṣe, ó yé àwọn méjèèjì. Ẹ̀yin tèmi, fídíò yìí ló tún jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ sọ̀rọ̀ wípé dájúdájú ogun wà láàrin àwọn méjèèjì, ọ̀tẹ̀ wà láàrin àwọn méjèèjì. Ẹ̀yin tèmi, àbẹ́ẹ̀rí wípé eléyìí tún gbẹnu tán. Kí ni tí ẹ̀yin náà rò lórí fídíò èyí tí ẹ rí tó ń lọ ní orí fọ́nrán mi yìí? Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ ire o. Thank you.